kábíyèsí aláìlúwà. àgbà kábíyèsí tí ìlú onífò ìdá àbá. olúwo ọláyẹmí alábí tó jẹ́ píríkà lu kàdéfù lẹ́yìn. òun ni ẹ̀dá ní ọlá òye ẹni tó wá gbéwé lè ní. bàbá àtúnyí sówó. àtúnyí sọlá. àtúnyí síyì. àtúnyí sẹ́yẹ. àtúnyí sáyà tàlàfíà. kò ní ní nára o. kò ní ní nára. kò ní ní nára. ìwà yóò mi kì í pọ́n. ìwà yóò mi kì í kó. ọ̀tẹ̀tẹ̀ jẹ́ nísàlù kàtẹ́ sí ìlú ìbẹ́ ayọ̀ ní níyàn. kábíyèsí wa tó fi ń jẹ́ ayọ̀ ní wọ́n tayọ̀ tó mọ́. ìlú kàtẹ́ yìí a máa rojú. ìlú yìí a máa ráyè báyìí. òkè láyà máa lọ báyìí o. ìtẹ̀jílẹ̀ ní àtúnyí sówó àtúnyí báyìí. ìfá náà bẹ̀rẹ̀ ọ̀tá ọmọdé fún mi. ó lómi tó ń bá ikú bá balẹ̀ pé omi anípa omi bá balẹ̀ alájẹ́ ìpalẹ̀ máa jẹ́ báyìí fún olùkàtẹ́ sí lèdè ìpalẹ̀ máa jẹ́ báyìí wájú wà lọ́wọ́ àti ìṣe máa rí nìyẹn. Luisa. ọtún lọmọdé jẹ kó tó jòsì bá jòsì àgbọn kábíyèsí. ọtí náà rèé ẹni ọtí kì í tí o ẹni bàbá kì í bàjẹ́ kábíyèsí wa wọn ní sọ fún mi ọ̀nà ìdí tí o ọ̀nà ìdí tẹ́ wọn ní ẹni gbẹ́lẹ́ tẹ́ rìn wọn ní tẹ́ bàbá wọn ọmọdé tẹ́ tí wọ́n báyìí wọn ní àkọ́tẹ́jẹ́ bí nísàlẹ̀ kàkẹ́ sí nílò yìí wọn ní ìlú ọmọ lójú ìdílé adé máa ráyè òkè báyìí làwọn máa lọ lórí báyìí o bíjó bí ayọ̀ báyìí ló máa ń ṣẹlẹ̀ nílẹ̀ ọlọ́tí bíjó bí ayọ̀ báyìí òun wọn ní yín wọn ní ìlú wa báyìí bẹ́ẹ̀ ló fi máa rí lọ́nà àwọn kábíyèsí. Aba, ogbó yà bá. Aba ẹgbẹ́ ẹ̀tọ́ o. Ẹ fọwọ́ pa wà bá. Ẹ fẹ́ yí lórí báyìí o. Ẹ ní gbogbo yà ní gbogbo ẹsẹ̀ o. Ẹ̀yẹ́ lómi nígbà ṣe báyìí. Inú yà á dùn àyàn á fún un. Ìbá ní owó tó gbé àjàgbó ti àti ẹ̀. Ajá fún mi náà máa mú ibú ayé. Owó tẹ mú ayẹ̀ ní ẹ máa lògbó. Ẹ lògbó. Ẹ lòtọ́. Ẹ lògbó pa fún ìdùnnú báyìí. Inú yà á dùn àyàn á fún un. Ó ṣe máa rí nìyẹn o. Obì rèé abẹ́kú fún yín abáhùn dànù fún yín abẹ́jọ́ dànù fún yín abófò abàṣe yìí
ìfà nàìjíríà rí ó ní àwọn èèyàn rí òjìlẹ̀ kùgbà yóò kìí adídòbì kì í rárí adídòbì yìí rárí òjìlẹ̀ kùgbà yóò kìí adídòbì ẹ̀ ní rárí àbá ẹ̀ ní ráhùn ẹ̀ ní ṣe ṣàlẹ̀ ṣe tí o ní adùn àyẹ̀wò fún ṣe máa rí ni ọ. àṣẹ wọn la fi ń sọ̀rọ̀ atari rẹ̀ ó ní kì í jẹ lábọ̀ ẹni ṣe ti ń lábọ̀ ìlú wa yìí arojú àtúráyè nílùú nàìjíríà yìí nílùú èkó yìí ànírógún nígbà tẹ́yìn jẹ́ kí ni ànírógún àníwọ́lá yìí dàdùn ata igi ní tẹ̀ lábọ̀ ìlú yìí a máa ṣù ní ànítúká o ṣọ́ṣọ́ nílé atari ń kún ìlú a máa tún sówó ní àwọn olówó lọ́la lọ́rọ̀ àwọn kọ́pìnà ńlá nǹkan ńlá kọ́ máa wọ̀lú ìwà kó tẹ jẹ́ nísàlùkàtẹ́ yìí gbogbo àwọn èèyàn ńlá àwọn olólọ́lá kọ́pìnà ńlá nǹkan ńlá kọ́ máa wọ̀lú ìwà nílé ìkó ìfẹ́ àníkẹ́ni ẹ̀yìn Ariwa. Lábìsà. Àṣẹ. 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 Ó dàṣẹ. Ẹ̀yin ìyàwó Àṣẹ. àbúrò ní wà ní Àṣẹ. Ọlọ́run wà ní ìfìkọ̀ gbà fún lọ́wọ́ Àṣẹ. Ó dàṣẹ. Ẹ máa ṣàṣẹ. kò ní gbà ní lọ́wọ́ ẹ̀ Àṣẹ. gbọmọ lọ́wọ́ ẹ̀ Àṣẹ. gbàṣẹ lọ́wọ́ Àṣẹ. ẹ̀ lójú fi ń ṣiṣẹ́ kéèkì Àṣẹ. Iṣẹ́ ọ̀fọ̀ tó ti láwọ́ dòru tó ti lámọ̀ ọkùnrin ṣe wọ́n. Gbogbo àdúrà tó ń ṣe fún yín á mú yín o. Àṣẹ. Ẹ mọ̀ sí dáadáa. Àṣẹ. Ẹ máa gba àbátíjọyè láti jọjọ́ ìlú oyè tó ẹ máa rà àánú gbàgbọ́. Àṣẹ. Lágbára Ọlọ́run. Ó dàṣẹ. Àṣẹ kù. Mo ṣe bí ẹni ní mo wá ṣe nìkan. Àṣẹ. Ẹ bá wọn ṣàṣẹ. wọn ní kó ṣe fẹ́ṣẹ́fẹ́ Àṣẹ. kó ṣe lọ́wọ́ Àṣẹ. pẹ̀lú ilé yìí wá ti dá àmọ̀ pé lisa ló yọ kàṣọ ẹni tí ọlọ́ ti wọlé Àṣẹ. Ariwa. O fẹ́ gba ilẹ̀kẹ̀ Lisa lẹ́nu wàá gbà sówó Àṣẹ. ọlá sí ìsẹ́yẹ o tó bá ti rí wa máa gba yìí nínú orí ilẹ̀kẹ̀ tọwọ́ bẹ̀ kò ní dápọ̀ kùn mọ́ lọ́wọ́ o wà á rí tọrùn òní fi kó kó àdúgbò àṣẹ bẹ́ẹ̀ o. Ariwa. Àṣẹ. Àṣẹ. Ariwa. ọdún bẹ̀rẹ̀ tó láìpẹ́ o gbogbo lọ. Àṣẹ o. Àjẹgbọ́ àjẹtọ́. Àjẹgbọ́ àjẹtọ́ àjẹgbọ́ pa báyìí. Ara ò ní yàn. Ọ̀rọ̀ yá dúdú ọ̀rọ̀ yá dayọ̀. Ṣé bá ṣeré ìpàdé? Ẹgbà lọ́wọ́ ó yá máa bọ̀. Ẹrù kí n. Àṣẹ
ẹ wo afẹ́ dé fìlà yé ká dé àbí ká dá padà. Ẹnu náà fi ń gbé kọjú. Ọgbà mórí báyìí. Mọ̀ bí ẹ̀rẹ́ tà láyé ìbọn tẹ́lẹ̀ ni. Àṣẹ wà. Tísà ilé àṣẹ. Àwa wá ṣe iṣẹ́ náà pé tísà ṣe láti gba àṣẹ sọ́dún ṣe máa rí. Kábíyèsí o. Ẹ̀yà báwọn fi náà ṣẹ́ dájà rí. Ọ̀gá yín dà. Ẹ bá mi pé Lísà o. Àṣẹ bá àṣẹ o. Àṣẹ. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ. Àṣẹ wà. Ó dà àṣẹ. 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 Vamos que tu vas a ir a la ẹni kábàámọ̀ pé jẹ́ o kò ní pa yín báyìí àrùn nígbè yín lè o kò ní ṣàwọn ìyàwó yín o ní ṣàwọn ilé ẹ bá máa lọ síwájú sí mi o kọ́ńtàtì ńláńlá lọ́wọ́ wá àkókò òṣèlú lójú owó ìṣẹ̀lẹ̀ ìyàwó Let's go. Thank you. Àgbésà ló wá ẹ̀dágún ẹ̀rẹ́bìkú ẹ̀kọ́ ẹgbẹ́ òkúta àbíjó àti àbáyọ ẹ̀sìn kò tẹ́ tẹ́lísà tó kàdé ìpàdéyà lé sí ọmọdéyà lé sí ìṣẹ́yìn òde tó dúró ìpàdé òde máa dé òun ìṣòkòtẹ́ ẹjẹ́ ìpàdé arúgbó aláàjẹ báyìí ẹgbẹ́ yà kó sáà ṣàgbà lọ́wọ́ lọ́rùn. Àwọn alámàárẹ̀ ṣẹ́gun ọ̀tá, àmàárẹ̀ yìí ò àwọn aníṣẹ́rú, òkè òkè, àwọn máa lọ, ó ṣe máa rí nìyẹn, ó ṣe máa rí nìyẹn, òkúgbẹ́ lọ́wọ́ yìí o, òkúgbẹ́ lọ́wọ́ ọ̀gá wa náà, olórí òkú fún wa rí. Láti rí ló ti rí, láti rí ló ti rí, ẹtúgbé, láti rí ló ti rí, láti rí ló ti rí, èyí ẹ̀rí yẹn, àárọ̀ ti rọ̀ mọ́, láti rí ló ti rí. Gbé bùlà, gbé gbọ̀sà, gbé gbígbì,
kábíyèsí ẹ bá dárúkọ fún ara rẹ. orúkọ mi ni Ọláyẹmí Àlàbí tí mo ṣẹ̀ṣẹ̀ ń jẹ oyè tuntun nílùú Ìkàtẹ́ Sùúrùlérè lénìí oyè lísà ìlú Ìkàtẹ́ Sùúrùlérè. kábíyèsí kí ni pàtàkì oyè lísà nínú ìlú. lísà ó jẹ́ oyè pàtàkì tí ó wà nínú wàrẹ̀fà ìgbìmọ̀ ọba ìlú tí ó jẹ́ oyè traditional chiefs. Ìpele mẹ́ta lóyè máa ń pín sí láàrin ìlú. A máa ń ní àwọn oyè tí ó jẹ́ customary chief. A máa ń ní àwọn oyè tó jẹ́ honorary chiefs. Àkọ́kọ́ ọbẹ̀ ni traditional chief tí lísà wà nù wọn. Àwọn traditional chief ní àwọn oyè tí wọ́n ń gbìmọ̀ pẹ̀lú ọba tí ó jẹ́ oyè ìlú. Inú àwọn oyè ìwàrẹ̀fà ọba tí wọ́n jọ ń dámọ̀ràn bí ìlú ṣe máa lọ síwájú bí àlàáfíà ṣe máa jọba nílùú ìkan gbòógì ní lísà jẹ́ nú ẹ̀. Pàtàkì ni oyè lísà láàrin ìlú tí Elédùmarè kó bá wa ṣe kí ẹ̀wù tí wọ́n bá ń ṣe nínú oyè náà kí àlàáfíà àti ọgbọ́n òye láti máa ṣe tó máa fi ṣeṣe kí Elédùmarè kó fún wa kó má bàjẹ́ kí ẹ̀mí kábíyèsí wa Oníkàtẹ́ ìlú Ìkàtẹ́ Sùúrùlérè ọba Lateef Adams Akínwùmí wà kí ẹ̀mí wọn kó gùn kárí wọn pẹ́pẹ́pẹ́pẹ́ káṣẹ wọn kó múlẹ̀ kíkú má pa wọ́n kárùn kó má ṣe wọ́n kí àṣẹ wọn ká lù ú gbogbo ẹni tó bá bá wọn ṣọ̀tá àwọn ni kò rẹ́yìn ọ̀tá wọn báyìí bó ṣe máa rí nìyẹn lágbára Elédùmarè lágbára àwọn tó lálẹ́ bó ṣe máa rí nìyẹn. ẹ wúre fún gbogbo àwọn tí wọ́n wá síbí báyìí lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó jẹ́ kí mo jẹ́ ni tí kábíyèsí fún ní oyè lísà ìlú Ìkàtẹ́ nítorí pé mímọ̀ ṣe kọ́ oyè tí ó mú ọ̀pọ̀lọpọ̀ yẹn láti máa jẹ ni ṣùgbọ́n Elédùmarè ó ní orí lórí olè lóhùn Elédùmarè sọ pé èmi ni wọ́n máa fi jẹ oyè náà. Mo wá wúre fún kábíyèsí wa gangan lákọ̀ọ́kọ́ ní pé kẹ́mi wọn kó gùn kí a rí wọn pẹ́pẹ́pẹ́pẹ́ kí inú wọn kó dùn gbogbo gbà kí nǹkan má ṣe wọn kó má ṣe àwọn ọmọ kó má ṣàyà wọn olórí wọn náà kárí wọn pẹ́pẹ́pẹ́ kí tún má tù wọn kó yà má yà wọn gbogbo àwọn tó wá jẹ́ olóyè láàrin ìlú bá jẹ́ traditional chief customary chief àti àwọn honorary chief kí àjọ máa ṣe àjọ máa kọ́ ọmọ olùbọ́ àjọ máa fowó jagbà kájọ máa fi ọlá èrè gbogbo jagbà láàrin ìlú gbogbo àwọn tó wá bá wa ṣayẹyẹ lẹ́ni náà láti ìlú kan ni láti ìlú Ìkàtẹ́ ni láti ìlú Èkó yìí ni láti ìlú bòmí ni wọ́n délé báyìí wọ́n rìnà kore ibi kó yà fún wọn lọ́nà gbogbo tó wù wọ́n kó wọn lédà wọn èyí tí wọn ò fẹ́ kó má ṣẹlẹ̀ sí wọn rárá àwọn náà pẹ́ tó ń ṣe láàárọ̀.